káalẹ́, ẹ kú àjìgbùngbùn, ẹ kú ìdájí, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta o, ẹ káàsán, ẹ kú ọ̀lẹ́. Mo kí oníkálukú dédé àsìkò tí oníkálukú bá wà. Ọba mi Èdùmàrè kò ní já rí ń gbé sọnù bí ó sì bí ọmọ. Mo kí olùdásílẹ̀ ìkànnì iléeṣẹ́ Alesta TV níbi tá a ti mọ omi ọgbọ́n tá a sì ti mú kọ́ làákàyè. Alájà Sùúrù látàwọn Alẹ́ṣinlọ́yọ̀ ọmọ ọba Adéwùmí. Ipa ọ̀tá ò ní ká yín o, kò sì ní ká àwọn ọmọ yín. Ọlọ́run ọba mi tó fi àwọn ọ̀tá ṣe ìtẹ̀mọ́lẹ̀ fún ànábì wa Muhammad. Bí ògo bá ń jẹ́ tọ́lọ́run lókè, gbogbo àwọn ọ̀tá yín pátápátá lẹ́ẹ̀ fi ṣètẹ̀mọ́lẹ̀ o. Wallahu ya'simuka minan nas wa inna jundana lahumul ghalibuna wa rafa'nahu makana aliyya. Àmín. Wọ́n kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV. Ẹ̀yin tẹ́ sọ wá dájá tí ń gbó, tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá, tẹ́ ń bá wa like, tẹ́ sì ń share, tẹ́ ń kọ́mẹ̀ntì lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Gbogbo orí ayé yín níyọ̀ oòrùn, níwọ̀ oòrùn, ní gúúsù, ní àríwá, ọba mi Èdùmàrè ó fi lé yín lọ́wọ́. Ọlámọṣẹ́ aláwòlá kò wáta ilábìlà. Bámidélé ọmọ rájí lèmi jẹ́ o, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Àṣìwẹ́rẹ́ gbọ́rọ̀. Ẹ mọ̀ pé mi a máa sọ fún wa nínú ayé wípé ohun gbogbo tá a bá ń ṣe lónìí ẹ jẹ́ á rọra o, nítorí pé ayé yìí kò kú lọ títí. Ìgbà mélòó la lò láyé tá à ń wẹ̀wù wọn. Ẹ bá mi kárì ìlú Ìṣẹ́yìn nílé ní níbi tí mo ti fẹ́ lọ mú ìrírí ayé ìtòní wá, tí mo pè ní báwo ni mbà ti wí, àkọlé wo ni mbà sì fún. Ọ̀dà ẹ jẹ́ n sọ wípé má bà mí jẹ́ adùn ìgbẹ́ irú rẹ̀ gbé sí o, àkọ́kọ́ nù. Tàbí kí n sọ wípé ẹ jẹ́ agbẹ́kòtò ọ̀tá jìn o, ẹ má jẹ́ agbẹ́kòtò ọ̀tá jì, nítorí wípé ó ṣeé ṣe kọ́rọ̀ ẹni ó jìn sí. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, èyí tó bá bá a mọ nínú méjèèjì òun ni kẹ́ ẹ bá mi fi wo ìrírí ayé ìtàlẹ́ yìí o. Ẹ bá mi ká lọ o sí ọ̀dọ̀ arákùnrin kan, bàbá kan tá à ń pè ní Adéníjì, èyí táwọn bàbá wa máa ń pè ní Adéǹjì. Àgbẹ̀ òun náà ni bàbá tí ń jẹ́ Adéǹjì yìí. Ọlọ́run ọba mi sì máa fi ìbùkún sí èrè oko rẹ̀ púpọ̀. Adéǹjì yìí bí ọmọ mẹ́ta ló bí. Kò níyàwó méjì, ìyàwó ẹyọ kan ṣoṣo náà ló ní o. Àmọ́ lọ́dọọdún àwọn alọ́kólóhùn kígbe, wọ́n máa lọ rèé ṣe bàbá yìí lọ́sẹ̀. Wọ́n máa débi iṣu rẹ̀, wọ́n ó jìn wá, wọ́n ó débi àgbàdo, wọ́n ó jìn wá, wọ́n ó débi ẹ̀gẹ́, wọ́n ó jìn wú. Débi wípé bí wọ́n ṣe wá ń jín gbogbo nǹkan yìí gbé tó, síbẹ̀ náà Ọlọ́run ọba mi ò yéé fìbùkún sí wọn ọba tó bá kùn ní oko bàbá tá à ń pè ní Adéǹjì yìí. Kí ló wá yẹ kírú ẹ̀dá bẹ́ẹ̀ ó ṣe? Ṣé bó yẹ kó gbà wípé gbogbo ohun tá à ń ṣe lókè ìpè yìí nígbìyànjú àwa ẹ̀dá, èyí tá a jẹ́ ń bẹ̀ Ọlọ́run ọba mi lọ́mọ̀, pàápàá jùlọ àwọn tó bá jẹ́ àgbẹ̀, èyí tí wọ́n rò kó sí tó jẹ́ pé wọn ò ní jẹ́ ń bẹ̀ láìkú ń bẹ̀, èyí tẹ́yẹ oko ó jẹ, èyí tẹ́ran oko ó jẹ, èyí táwọn èèyàn ó jí mú kò gbọdọ̀ má wáyé bẹ́ẹ̀ lọ́dọọdún fún àgbẹ̀. Bàbá tó wá ń jẹ́ Adéǹjì yìí kò fìjà fọ́lọ́run jà o, kó sì fọwọ́ lọ́rán kó máa wo gbogbo àwọn ọlọ́kùlóhùn kígbe wípé ọjọ́ gbogbo ń tó lé, ọjọ́ kan péré báyìí náà sì ní tòlóhùn. Àbí ká sọ wípé ọjọ́ gbogbo ní tòlóhùn, ọjọ́ kan péré báyìí náà ní tòlé. Nígbà tó di ọdún táwọn yìí, ìyẹn lọ́dún ìyá 2000, ọdún ìyá 2000 ni bàbá yìí bá fi ọ̀rọ̀ lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́tùn-ún, àwọn agbọ̀rọ̀dùn èèyàn wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lóko, bí wọ́n báyìí ti ṣẹlẹ̀ tó bá ti dábàá bẹ́ẹ̀ náà ni wọ́n máa ké wípé ẹgbàá mi, wọ́n máa ti lọ Jésù mi wá, wọ́n máa ti lọ jí àgbàdo mi yá, wọ́n máa jí ẹ̀kẹ́ mi hù. Gbogbo àwọn àbá ọ̀sán máa wo bàbá yìí, wọ́n máa sọ pé Ọlọ́run ọba mi sí wá ń sọlá fún un tó, ọ̀rọ̀ rẹ̀ dàbí ose ni pé ìpá tá à ń pa àpò ṣe ara ní fi sàn. Ṣé wàá mọ̀ pé ose tá à ń pa àpò rẹ̀ ti fi ń sanra yìí, kí ló yẹ kó sì ó ṣe? Ó yẹ kó sì ó máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé ẹ túbọ̀ máa wá pa àpò mi o, kí n fi lè máa sanra. Bàbá yìí ò sí bẹ́ẹ̀. Nígbà tó tọdún ìyá 2000 ni ọ̀rẹ́ rẹ̀ kan bá gbà nímọ̀ràn pé wò ó, àádọ́gbọ́n sọ̀rọ̀ yìí ni. Wọ́n bá fò kàn kéjì, wọ́n bá gbalẹ̀ aláwo lọ. Àwọn débẹ̀, wọ́n rò wọ́n ṣàlàyé fún bàbá yìí. Bàbá yìí bá sọ fún wọn pé kò lè. Gbogbo ẹni yóò torí kọ́ máa ṣerú iṣẹ́ láabi yìí, àṣírí rẹ̀ ó tú o, àmọ́ táṣírí rẹ̀ bá tú, ẹ wò ó, ẹ bò nítọ̀hún káàánú, ẹ bá dárò. Èmi ò ní bá dárò kankan o. Lókùkú wọ́n pa gbogbo èròjà àwọn nǹkan yìí papọ̀ lọ́tùn àti lósì.
wọ́n bá gbé ilé bàbá yìí lọ́wọ́. Bàbá tó wá bá ṣiṣẹ́ yìí sọ fún un wípé Adéǹjì, ohun tí mo ṣe fún ọ yóò lẹ́rọ̀ o. Kódà bọ́ bá dé sí ẹni yòówù tí ń jẹun níṣu àti ń jẹun lágbàdo àti ń jẹun lẹ́gẹ̀ẹ́hú, kò lẹ́rọ̀ o. Kò má lẹ́rọ̀. Ohun tójú olè bá ti rí ó dàbí ohun tójú òkú rí ní sàárè. Ikú ló mú wá. Bí nǹkan òun ọ̀bá lẹ́rọ̀, bọ́lọ́wọ́n ọba mi bá tàṣírí ẹni tí ń hùwà láabi yìí, olè tí ń jà ló kó bá o. Kódà wọ́n bá gbé ilé lọ́wọ́. Wọ́n ní gbogbo ibi tó bá lóko sí pátápátá láàrin oko ni kọ́ lọ rí àwọn kìnìún yìí mọ́. Ó ní ọ̀nà tí mo lóko sí mà tó bíi 6. Mo lóko oṣù lọ́tọ̀, mo lóko àgbàdo lọ́tọ̀, mo lóko ẹ̀gẹ́ lọ́tọ̀, kódà mo lóko tòmátì lọ́tọ̀. Oríṣiríṣi àwọn nǹkan tágbẹ̀ máa ń gbìn pátápátá ni bàbá Adéǹjì máa ń gbìn lọ́dọọdún o. Tòmátì ni ó kọ́kọ́ gbìn. Òun ní kọ́kọ́ mú wálé. Wọ́n á máa lọ rí tòmátì rẹ̀ náà ká nínú oko. Ó ní ṣùgbọ́n bàbá Adéǹjì tó bá ti dábàá kó tó lọ rí sí kìnìún yìí, tẹ gbogbo àwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ nínú ìyàwó rẹ̀ kalẹ̀ kó ṣàlàyé fún. Gbọmọ rẹ̀ kalẹ̀ kó ṣàlàyé fún wípé tó bá sì pé ẹ̀yin lẹ̀ bá ń ṣiṣẹ́ láabi yìí, ẹ jẹ́ mọ̀ o. Bàbá dábàá. Ó pe gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ jọ pé ìyàwó ṣé kìí ṣèwọ ló ń ṣiṣẹ́ ibi yìí. Látọdún tí mo ti délé rẹ̀, Adéǹjì ọ̀wá gbà mí gbọ́mọ́, àmọ́ gbà ó gbọ́ kó tó di pé òun lọ rí ṣe ohun tí wọ́n ní kí n ṣe sínú oko. Lọ́dún ìyá 2000 táwa ń wí yìí, ó dàbí ẹni pé ọdún kérésì ń bọ̀ wá ni. Ọdún kérésì ń bọ̀. Ẹ mọ̀ pé gbogbo àgbẹ̀ náà ni ó wálé ẹ̀rín dún. Bàbá yìí ti ṣe àwọn nǹkan tí wọ́n ní ó ṣe sínú oko. Ó ti rí ti èyí tí wọ́n ní ó rì mọ́nú iṣu, ó ti rí sáàrin oko iṣu. Èyí tí wọ́n ní ó rì mọ́nú ẹ̀gẹ́, ó ti rí máànú ẹ̀gẹ́. Èyí tí wọ́n ní ó fi sínú oko àgbàdo, ó ti fi síbẹ̀. Èyí tí wọ́n ní ó fi sínú àwọn oko yòókù náà tọ́dá, ó ti ṣe gbogbo ẹ̀ bí wọ́n ti ní ó ṣe. Ẹ mọ̀ pé ilé ẹ̀rín dún a sì máa dùn. Gbogbo àgbẹ̀ pátápátá náà ni ó wálé ẹ̀rín dún. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń gbọ́ mi nílé iṣẹ́ ìkànnì Alesta TV yìí. Nǹkan kan ò ní ṣẹ̀dá láyé kó má nímọ̀ nípa Ọlọ́run nù. Wọ́n bá ń jẹ èèyàn lẹ́sẹ̀ lónìí tí wọ́n ń fàtẹ́kùn sí bí èkúté, má bínú o, má jà. Ntọ́lọ́run ọba mi sọ pé wọ́n jẹ lára rẹ̀ ni wọ́n ti jẹun. Bọ̀ bá wá fìjà fọlọ́run jà tó kọ́ fọwọ́ lẹ́rán báyìí, ó ṣeé ṣe kọjá pé kòtò ọ̀tá tó fẹ́ gbẹ̀hùn. Ọ̀tá lè má jì sí o, kọjá pọ́rí èèyàn ni. Bí èèyàn bá ti wá gbẹ́ kòtò yìí jìnnà àti rí ọ̀rẹ́ rẹ̀ fà jáde nínú kòtò yìí yóò lágbára pọ̀. Wọ́n wálé ẹ̀rín dún bí wọ́n ti máa wà lọ́dọọdún gbogbo àwọn àgbẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọ èyí tóun jẹ́ àkọ́bí ló bá pe àbúrò rẹ̀ pé lágbájá ká lọ rí sí bá ti ṣèdòkú fún bàbá kí wọ́n ṣe wọ́n kàn fi lè ní halẹ̀ mọ́ wa ni. Ìkún jọ̀gẹ̀dẹ̀ ìkún rẹ̀dì, ìkún ọ̀mọ̀ ohun tó dùn ní máa pààyàn. Gbogbo ìwọ náà tó ń gbẹ́ èèyàn lẹ́sẹ̀, tó ń jíyàn lẹ́sẹ̀. Ọkọ tó ń já ìyàwó lólè, ìwọ ìyàwó tó ń jọkọ lólè, ìwọ ọmọ tó ń ja àwọn òbí rẹ lólè, ìwọ tí wọ́n fi sílé iṣẹ́ tó jẹ́ pé kí tòní lè ṣe ọ́ bàjẹ́ náà ló ń rò. Máa ronú o. Pípé tí bọ́ bá sín, tòní bọ́ ní ìdà o, kò sì sẹ́nì kankan tí ọba ò ní bọ́ sí ìbọ́ kù lára. Ronú rẹ dáadáa o. Gbogbo ọ̀nà tí wọ́n náà ń gbà tó fi ń jà àyàn lólè nínú ayé, bẹ́sẹ̀ ọ̀bá ké lónìí, ó ń bọ̀ wá ké lọ́la o. Tó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta bá kóra wọn. Wọ́n dénú oko oṣù, wọ́n oṣù. Wọ́n dénú oko ẹ̀gẹ́, wọ́n fọ ẹ̀gẹ́. Wọ́n débi oko àgbàdo, wọ́n yà àgbàdo. Wọ́n lọ yìí tà bí wọ́n sì máa tà. Kábíyèsí Olódùmarè. Ọba tó dákẹ́ láàrin ọ̀run tó fọwọ́ lẹ́rán tí ń wo gbogbo ẹ̀dá pé orí. Ẹ sá máa ṣe ti yín, tèmi náà ń bọ̀ lójú ọ̀nà. Nígbà tó di ọjọ́ kẹta ọjọ́ tí wọ́n lọ rí oṣù yìí, iná ń jó labalábá ń pa ṣíọ́ṣíọ́. Iṣẹ́ dáhùn lára àwọn ọmọ bàbá Adéǹjì yìí mẹ́tẹ̀ẹ̀ta. Kábíyèsí Olódùmarè. Kọ́lọ́run ọba mi wọ́n má jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wọ́n fọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dànù. Bí nǹkan kan bá tiẹ̀ ń ṣẹlẹ̀ sí wa, ẹ jẹ́ á máa gbàdúrà sọ́ba mi Èdùmàrè. Ọ̀pọ̀ ọmọ ló ya irú àwọn ohun tọ́mọ yìí yà mọ́ òbí lọ́wọ́. Ọmọ mi àrí báńkì alọ́wọ́ ìjọ owó bàbá rẹ̀ láì sọ fún. Ọmọ mi a sì yá ìlọ́sẹ́ nínú ilé. Máa bá ti wá rírú àwọn ọmọ tí wọ́n ń ṣerú nǹkan báyìí, kò sí kankan tá a sì ju wípé ká máa gbàdúrà sọ́ba mi Èdùmàrè lọ. Nítorí wípé bí nǹkan ọ̀bá dà, Olódùmarè ò ní ṣe é. Àwọn oṣù tí wọ́n ń jín wà yìí, àwọn ẹ̀gẹ́ tí wọ́n ń jín wà yìí, àwọn àgbàdo tí wọ́n ń jín ya wọ̀nyí, Ọlọ́run ọba mi fi ń yọ sàká fún Adéǹjì, ṣùgbọ́n Adéǹjì ọmọ yìí kò yẹ kó wọ́n yọ sàká, kò sì mọ̀ pé Ọlọ́run ọba mi ní yọ sàká tí fi mú nǹkan ohun gbogbo dáa fún un. Kò sọ́dọ̀ òun o, Adéǹjì ní nǹkan rẹ̀ ó jáde dáadáa lábà. Bó ṣe su, bó ṣàgbàdo, bó ṣẹ̀gẹ́, òun ni ó jáde jù.
ní òdìjọ́ kẹta ọjọ́ tí àwọn ọmọ yìí lọ rí wúṣu tí wọ́n lọ rí àgbàdo tí wọ́n lọ rí fún ẹ̀gẹ́, iná dáhùn lára wọn. Iná gbà ó, ògún jẹ́ bólóògùn ti ní ọ̀jẹ́. Kí ló wá padà wá yọrí sí fáwọn mẹ́tẹ̀ẹ̀ta? Ọmọ mẹ́ta péré náà ládéǹjì bí. Ǹjẹ́ mọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n padà lọ́dẹ orí o. Nǹkan tí bàbá yìí ṣe fún bàbá Adéǹjì rèé tó ní kọ́ lọ rí mọ́nú oko. Ọ̀rọ̀ yíwọ́, ibi ò sí ké síta. Bàbá Adéǹjì gbọ̀nà gbàlàgbàlàgbàlàgbàlà wípé sóhun tí lè tí ì bẹ́ẹ̀, ẹni tó sì mọ ògùn adébọ òun náà ni ọmọ ta túmọ̀. Bàbá Adéǹjì gbéra torí pé òun ò ṣoògùn táwọn wí yìí nílùú Ìṣẹ́yìn. Lọ́nà òun alẹ́ ni wọ́n ti lọ rí sí. Wọn ò ní dákọ̀ lóyè kọ́ má dàbí ẹni wípé àwọn aráàlú yìí lóògùn wèrè lọ́wọ́ tí wọ́n máa fi síra wọn. Nígbà tí bàbá Adéǹjì ó débi tó ti lọ rí sóògùn nítorí olè tí ń jà nínú oko, aṣọ màbọ́mọ́yẹ mọ́ ọmọyẹ ti hù ọjẹ. Ọjọ́ tí bàbá Adéǹjì délùú táwọn wí yìí náà ló di ọjọ́ kẹta tí bàbá tó sóògùn fún ti kúrò láyé. Kábíyèsí Olódùmarè. Adéǹjì kọ́lé mẹ́ta, ó sì ní ọ̀kadà alùpùpù láyé ìgbà táwọn wí yìí 120 ló ṣe dáadáa jù. Àgàtà ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sínú ayé bọ̀ díẹ̀díẹ̀ lásìkò òun ni. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ya wèrè o. Bàbá Adéǹjì ò sì rí solution sí wèrè táwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yà. Ibi ò sì ṣe ké síta. Kábíyèsí Olódùmarè. Bàbá yìí ń bẹ láyé dòní, àmọ́ ń fojú ara rẹ̀ rí àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ya wèrè. Bàbá tó sóògùn fún bàbá ti kú. Kò sí solution fáwọn ọmọ mọ́ nítorí pé bàbá ti sọ fún un wípé kò lẹ́rọ̀. Sọ wá tán. Ojú tí òkòlòǹbó wòran rẹ̀. Gbogbo àwa tí nǹkan báyìí bá ti wá ń ṣẹlẹ̀ sí nínú ayé, ẹ má jẹ́ adájọ́ o. Ká fìjà fọlọ́run ọba mi jà. Ìdí nù tí mo fi sọ wípé má gbẹ́ kòtò ọ̀tá yìí tó ṣeé ṣe. Kọ́rẹ́ èèyàn ó jì sí. Bẹ́yẹn bá ti fẹ́ bínú lórí nǹkan kan, ẹ̀jẹ̀ á rọra bínú. Ẹ̀jẹ̀ á rọra bínú. Kò sí ohun tá a ṣe láyé tá a kò jọ tọ́jọ́ pàwà nìkan láàdájẹ́. Tá a bá ti wá ní àṣẹ wàhálà jù, wàhálà wá pọ̀ lórí kìnìún kéèyàn má bá èèyàn jẹ́, ó ṣeé ṣe kéèyàn pàdánù àti jẹ nǹkan yìí. Tàbí kọ́lọ́run ọba mi ó múlẹ̀kùn ọ̀rọ̀ kó tì í mọ́ èèyàn. Bàbá Adéǹjì yìí ti dàgbà o. Ìyá tó bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìrònú páwọn ọmọ òun ya wèrè náà lóró títí tó fi ní àrùn ẹ̀jẹ̀ ríru. Lẹ́yìn àrùn ẹ̀jẹ̀ ríru, ó padà rìsọ́ọ̀tì sí rọpárọsẹ̀. Lẹ́yìn rọpárọsẹ̀, wọ́n gbìyànjú títí tí ìyá ìpadà gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ta ló lẹ̀bi ọ̀rọ̀ yìí? Síbi nǹkan bá ń ṣe wá nínú ayé, ó yẹ ká ọ̀rá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká má wulẹ̀ wípé àmú dájọ́ lọ́wọ́ ara wa. Torí pé bí nǹkan ọba dáa, Ọlọ́run ọba mi ò ní ṣe é. Bámidélé ọmọ Rájè tí mo mú wá lálẹ́ ìrè o. Wọn mọ̀ bọ́yọ́ lọ́gbọ́n àbó nímọ̀ nínú. Jẹ́jẹ́ mọ̀ wípé wèrè àwọn ọmọ yìí ó gbajúmọ̀ tààrà nílùú Ìṣẹ́yìn. Obìnrin bẹ nínú àwọn ọmọ yìí, ọkùnrin bẹ nínú wọn. Kódà nínú wèrè yìí lobìnrin bímọ sí. Ìlọ́wáfà ti bí bàbá mi jádùn ni. A lè ṣe nǹkan ká kó jọ láyé ká sọ wípé àwa nìkan ládàjẹ́. Kò sí bẹ́yẹn sì lè yahun tó. Ẹni tí ọba yẹn ṣe wàhálà ó jẹ nínú ohun téèyàn bá ṣe. Ẹ̀ ń sọ pé kò ní jẹ́ ń bẹ̀. Ohun tẹ́ bá fẹ́ kọ́ jẹ ní ọ̀jẹ̀ rárá o. Kódà nígbà tó ṣe wàhálà tó ra ago ọwọ́ tó ń lò tó dúró lọ́wọ́ rẹ̀ rékété. Ẹnìkan wá pàdé rẹ̀ bóyá ń kánjú lọ bìkan fẹ́ débẹ̀ láago méjì, wọ́n á wò pé sí ago méjì ti lò àbí ò tí lò, wá ní ìdákùsà. Ago mélòó ló lù ń bẹ̀ wọ́n wá yí ọwọ́ rẹ̀ báyìí, ago méjì kù ogún ìṣẹ́jú. Sí ò tí ì jẹ nínú ọlá rẹ̀. Sí ò tí ì jẹ sóhun lọ́bọ̀ ṣe wàhálà tó fi láago. Àbáwọ̀ra mọ́tò àwa ń lọ lójú ọ̀nà lẹ́nu kan dákun já ẹ̀pù mi. Ó sì ẹ̀pù ẹ̀ láti ìlú Ìṣẹ́yìn, ẹ̀pù ẹ̀ débàdàn, ó ti jẹ nínú ọlá rẹ̀. Ọ̀dà bàbá wa ní òní jẹ nínú ọlá rẹ̀. Ọ̀rá oúnjẹ ọjẹun. Nígbà tó yá oníwọ̀ fẹ́ ṣègbọ̀nsẹ̀. Nínú ìgbọ̀nsẹ̀ yìí lè sin ó ti jẹ o. Nínú ìgbọ̀nsẹ̀ tó bá sì yìí lè ra ó ti jẹ. Nínú ìgbọ̀nsẹ̀ tó bá sì yìí lè fọ́ ó ti jẹ. Kí ló dé tó pa ìgbọ̀nsẹ̀ rẹ mọ́ra kó pé wò ní yà á? Ibi tó bá ti ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́, èsìn tẹ́bi ń pa yóò wá bí ìgbọ̀nsẹ̀ rẹ yóò wá jẹ́. Tí ọ̀wá ti jẹ nínú ọlá rẹ̀. Ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé torí bẹ́ẹ̀ kí nǹkan ọba dá Ọlọ́run ọba mi ò ní ṣe é. Alájà Sùúrù látàwọn alẹ́ ṣe lọ́yọ̀ ọmọ bàdé òmí. Àní ilé iṣẹ́ tẹ́ gbé kalẹ̀ yìí tá tí mo mi ọgbọ́n tà mú kọlà káyì. Ọba Ọlọ́run ọba mi ò ní jó wò ó. Ọba tí ò jẹ́ kíkà bá owó ẹ̀ ní wó lulẹ̀ tọmọtọmọ nígbà kọ̀ọ̀kan. Gbogbo yẹn aláfẹ̀yìntì fún iléeṣẹ́ kan náà Star TV. Ó kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ló lé lálejò. Lórílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun. Gbogbo yín pátápátá ọjà tẹ́ ẹ bá dálẹ̀. Òkúta ò ní wọ̀ ọ́. Yóò máa gbèrú sí i ni.
mo kí wa o wípé a kú múra oṣù àánú, oṣù kẹ́, oṣù gẹ̀, oṣù bùkún tọ́lọ́run ọba mi yà sọ́tọ̀ nínú gbogbo oṣù láàrin ọdún, ìyẹn oṣù Ramadan. Òun kànlẹ̀kùn wẹ́rẹ́wẹ́rẹ́, agbára lọ́wọ́ ọba mi Èdùmàrè kò ní bá èmi àtẹ̀yin nínú sàárè. Á sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé, láàyè àti láàyè rere. Bámidélé ọmọ Rájí mo sọ yìí, mo dúró mo kéda ọ̀rọ̀ mi bàkọ̀ lónìí. Tó bá tún yá, mo tún yọ ọ́ níjọ́ mi. Ó dàárọ̀, òun ayọ̀ lásùn. Ó